Bàbá yìí ló máa jẹjẹ sára nílé àwọn bàbá tó bí ó lọ́mọ. Àti méjì tó kọ́ sábà bẹ́bí ni ó. Ṣé bórí adé ni ó? Ṣé bórí yìí ni ó? Mo ní mo wọlé forí adé. Mo ní mo súnmọ́ bá mi wọ̀ ẹgbẹ̀jẹ̀. Mo ní mo jìnnà sọ́kà ní wọ̀ ẹgbẹ̀fà. Wọ́n wá mi fi pé kìnnìdé. Mo ní sọ̀rí àrọ́ bá fi. Mo ní sọ̀rí àrọ́ bá fi. Mo lọ́rọ̀ bá fi lọ́wọ́ gbà. Ọmọ ògbọ́dọ̀ pẹ́mẹ́pẹ́mẹ́ ni yóò kọ́ owó dá mi lára. Ọkọ ìyàwó wà ní mò ń ké sí ọ. Ọkọ ìyàwó mo ní ọmọ ọgbọ́rọ̀ ẹnu mi. Orí rẹ̀ ní tèyí jẹ́. Orí rẹ̀ owó onídìbàjẹ́ fún ọlẹ́ṣadé ní wáyé. Ẹ̀gbọ́n ọgbọ́n mi ṣọ́ọ̀gbọ́n òtẹ́tẹ́ ní wáyé wí. Ó ní ẹni bá ti ráyà rere. Wọ́n ló ti rojú rere Ọlọ́run. Victor mo ní ọmọ ọgbọ́n ojú rere Ọlọ́run lórí. Kò wá ní ìdìbàjẹ́ fún ọlẹ́ṣadé ní wáyé. Ọmọ dada mo ní ọmọ ọgbọ́n. Ayé òní fi ọ̀sẹ̀ tẹ̀ kábí ọlẹ́ṣadé ní wáyé.